láti ní láàrin 1999 to 2005 òun ló ń dá ìdíwà tẹ́ bá mọ iye àwọn ọmọ wa tó ṣì ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ security pé wọ́n lọ dáwọ́ wú tí gọ́ọ̀mẹ̀ntì ò fọwọ́ sí wọ́n lé ní 1,500 àwọn tó dẹ̀ kú lórí ẹ̀ wọ́n lé ní 300 ẹlòmíì bá aláàbọ̀ ara ìgbà míì kò ṣe wáyé tí wọn ò bá pariwo lórí nǹkan wọn ò ní ṣe o bí nǹkan bá ń dàrú tí ẹ bá máa lẹ́ẹ̀bọ̀ ẹ̀sọ́ ẹnìkan ti sọ̀rọ̀ ayégúnkìkì ti sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ dì mú ní kábíyèsí ọ̀ní ìrìṣẹ́kúbà ìbáyé yìí aláàfin Ọ̀yọ́ àní wọn gbọ́dọ̀ gún láti lè fèsì ogun yìí pé tá a bá ní a very solid cultural foundation a affect wọn láti defend ilẹ̀ Yorùbá to sensitize government because government bó ṣe wáyé tí wọn ò bá pariwo lórí nǹkan wọn ò ní ṣe o bí nǹkan bá ń dàrú tí ẹ bá máa lẹ́ẹ̀bọ̀ ẹ̀sọ́ ẹnìkan ti sọ̀rọ̀ ayégúnkìkì ti sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ dì mú ó ní ẹjẹ́ abáwọn blogger wa sọ̀rọ̀ àwọn blogger wa nǹkan tó ń contribute sọ̀rọ̀ yóò dá o wọ́n dẹ̀ ń pa irọ́ lórí ọ̀rọ̀ security àwọn ọmọ wọn ti ń lò wọ́n láti politicize ọ̀rọ̀ insecurity yìí a ní láti pe àwọn blogger wa ká bá wọn sọ̀rọ̀ kí wọ́n má ti máa lò wọ́n against wa lórí ọ̀rọ̀ security kí wọ́n má fi dalẹ̀ Yorùbá rú and general sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ ti dì mú ó ní àwọn ìyẹn náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí wọ́n á fẹ́ sọ fún yín pé àárín àwọn ọba ńlá méjì tó fẹ́ mẹ́hẹ̀ẹ́ díẹ̀ báyìí táwọn blogger dálẹ̀ ló pọ̀ jù nú ẹ̀ o àwọn ẹlòmíì ti ń tú ìtàn Ilé Ifẹ̀ wọ́n ti ń tú sọ as a blogger ẹlòmíì ti ń tú ìtàn Ọ̀yọ́ wọ́n ti ń tú sọ wọ́n ti ń parọ́ oríṣiríṣi tẹ máa ìmájì kẹ́yìn máa fẹnu bà ọ̀rọ̀ míyàn jẹ́ bó ṣe gírètì tó láyé yìí torí pé ọgbẹ́ ṣiṣẹ́ fún un. àdèbí kí ẹ bá wo ìyá Starbuck ó dẹ̀ níbi ó ní ọlọ́pàá mi ò ní jèrè ọmọ mi nígbà tí wọ́n sẹ́ni kí ní ẹ̀sìn mo ní kí ló parí tí àyè sọ ṣé mo gbọ́ owó oṣù ni àbí mo gba contract láti lọ́wọ́ ìjọba ni for the past 11 years owó ìjọba kan ò tẹ̀mí lọ́wọ́ rí 11 years bá a bá ṣọdún léyà àwọn èèyàn tí ò sí ìjọba ló máa ń fún mi ní nǹkan kò sí ìjọba kan fi Ọ̀yọ́ state lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń gbé nǹkan wá kí ni wọ́n benefit láwọ́ ìjọba tó máa blame mi lórí ọ̀rọ̀ insecurity mo sọ fún ọ pé mi ò ní kí mo fẹ́ gbowó oṣù mi ní mo fẹ́ gba contract mo ní ká collaborate ká partner tí ì ṣe kó kàwé ìgbà tó máa kọ́ sọ̀rọ̀ ìpè ló máa ṣe ó ní Gani ẹ̀dá fi sá lọ owó ti sá lọ káyín má di blogger náà nìyá yẹn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn tó ń ṣe ẹlòmíì ò tẹ́ ẹ̀ mọ̀ pé ọjọ́ iwájú wà fún nǹkan tó ń bá sọ lé ní ọ̀rọ̀ tán ní lọ́la gbogbo nǹkan yìí a gbọ́dọ̀ bá àwọn blogger wa sọ̀rọ̀ níbo lẹ ti rí Ìgbò tó ń ṣìdí ara wọn síta bẹ́ẹ̀ yẹn rí blogger ṣé kò sí blogger ní ilẹ̀ Ìgbò ni wọ́n ní àwọn shortcoming wọn ṣìdí ara wọn síta even gan àwọn èdòsè tó ń bára wọn jà lórí ọ̀rọ̀ ọba Benin gan wọ́n ti stop ẹ̀ ń sìn Ìgbò àwọn Fúlàní náà àwọn náà ní blogger mélòó lẹ rí tí wọ́n sọ̀rọ̀ ara wọn láàrin wọn Yorùbá yìí náà ṣáà ni anything báyìí wọ́n fẹ́ fi trend wọ́n fẹ́ fi build the page wọn ò dẹ̀ kọ damages tó bá máa cost so yẹn kọ́ affect wa gan because gbogbo kìíní yìí ni àwọn agbésùnmọ̀mí yìí náà ń wò wọ́n fi ń wo witness wa pé ọ̀rọ̀ wọ̀ ojú press conference lọ ọ̀rọ̀ wọ̀ ojú ariwo lọ ẹ̀rígbà tí màá kọ́ sọ̀rọ̀ mi kí n tó ká switch mi lẹ́ẹ̀kan mo ní more than 25 to 30 interview mo ti reject láàrin 10 days ago ẹ̀kọ́ sáré wá bá mi kí máa sọ̀rọ̀ mi ò ń ṣe àwọn tó kàn wá sọ̀rọ̀ ẹni àwọn lórí social media kí máa pariwo kí máa ní wọ́n ti fún mi láyé o wọ́n ti ṣe kíní kan gbogbo ẹ̀wọ̀n no ààrẹ kọjá gbogbo yẹn institution ààrẹ kì í sọ̀rọ̀ anyhow ààrẹ speak and back it with action tí o bá sáyé action lẹ̀ you must limit your statement and your discussion with the media because tomorrow á di non-entity tó bá dọjọ́ wájú àwọn ọmọ bá ti blow tán kàn wúwẹ̀ tó ń sọ̀rọ̀ lẹ́yìn tó ń sọ̀rọ̀ lọ́la wọn àníkọ́ lọ jagun kò jagun ọ̀rọ̀ ló kàn sọ ẹ̀yin àwa dẹni yẹ̀yẹ́ so ẹ̀yin mídíà ẹ má sọ mí di yẹ̀yẹ́ ẹni yẹ̀yẹ́ ẹ lọ máa kàn pọ̀ lórí àwọn gómìnà yìí àti federal government pé kan jẹ́ ká partner òun náà dẹ̀ ni odindi general ní Nàìjíríà mi ti sọ yẹn so àwọn nǹkan kan wà jẹ́ pé wàhálà ta ti ní láàrin 1999 to 2005 òun ló ń dá ìdíwà tẹ́ bá mọ iye àwọn ọmọ wa tó ṣì ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ security pé wọ́n lọ dáwọ́ wú tí gọ́ọ̀mẹ̀ntì ò fọwọ́ sí wọ́n lé ní 1,500 àwọn tó dẹ̀ kú lórí ẹ̀
wọ́n lé ní 300 ẹlòmíì bá aláàbọ̀ ara ìgbà kan wà ó dàbí pé gbogbo iṣẹ́ tá a bá ṣe pàǹtí la fi ń sìn state police command la fi ń sìn zone 2 la fi ń sìn iléèwé àwọn la fi ń sìn gbogbo ọ̀nà police command lórí pé àwọn ọmọ wa ń sì kí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Ọ̀yọ́ àti Ògùn state so àwọn nǹkan yẹn la wá wò pé kí ló ń wọ orúkọ wa jẹ́ jù ọ̀rọ̀ security dáadáa sí ní 2009 and 2005 kí ló dẹ̀ fà á báwọn pípọ̀ ìfi ń bínú sí wa ni pé wọ́n rò pé a fẹ́ gbaṣẹ́ àwọn ṣe a fẹ́ máa take shine lé àwọn lórí so làwọn sọ fún àwọn àgbẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ ṣe security even ládùúgbò kókó gbà púrúwà lọ́wọ́ ọlọ́pàá àbí kí ọba lọ bá àwọn ọlọ́pàá àti area commander tó bá dẹ̀ jẹ́ tó bá jẹ́ ńlá gọ́vùnà gbọ́dọ̀ mọ̀ pa ẹ̀. It's a policy from the organization even before I became Ààrẹ Ọ̀nà Kakanfò pé torí pé kí ó má máa di counterproductive mọ́ wa lọ́wọ́ àdìgbàdà dẹ̀ ti sọ̀rọ̀ yẹn tá a ti ṣe policy yẹn nínú OPC àdìgbà yẹn láti lálàáfíà. So ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí you can't just go and dislodge Okada rider. They are institution in Ministry of Transport in the state and the trailer tó ń bọ̀ ọlọ́pàá ló lè sáàsì wọn àti gbọ́ oríṣiríṣi ìfowópamọ́ trailer Dangote kan arígbà kan tó kó hams wọ ìlú Èkó ibẹ̀ yẹn lọ́pàá náà ẹ̀ sí àgbọ̀ kan ní Àkúrẹ́ ibẹ̀ lọ́pàá náà ẹ̀ sí so ibi tí ọ̀rọ̀ dé yìí àwọn ìjọba wa ẹni láti joint pressure àwa náà lọ represent joint pressure ìtọ́kọ́ máa wá sọ ilẹ̀ Yorùbá di theatre of war gbogbo wọn náà ní plane o náà ní private jet o tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo wọn náà ti di citizen ìlú mi o they will just throw away wọ́n lọ ní nígbà tí ẹ̀sà ti ṣẹlẹ̀ àwa ló dà lé lórí o nígbà tí ẹ̀sà ṣẹlẹ̀ for more than 3 days kò sí governance lẹ́kọ̀ọ́ gbogbo fóònù mi ni wọ́n pè kú gbogbo àwọn ọmọ aláìsàn náà ti gbogbo estate láti protect the estate káwọn ọmọ ẹ̀ má ju gbogbo estate kan protect the police stations òun ló fi jẹ́ pé police station tó ń jó ojú 20 police station lẹ́kọ̀ọ́ náà tó yẹ pé protect àwọn police station àtàwọn area council ní nǹkan tí ò bá ṣẹlẹ̀ ní Èkó ò bá jù bẹ́ẹ̀ yẹn lọ bọ̀ nígbà tó ṣẹlẹ̀ ìjẹ́ tí gbogbo kíní yẹn lọlẹ̀ ìjẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ wa ìjẹ́ wọ́n tẹ̀ pé wá kan dúpẹ́ so gbogbo yẹn náà làwa náà rò irú conference báyìí ló máa ń fi àyè lẹ̀ tá a lè fi bára wa sọ̀rọ̀ àtàwọn interview bí o lè fẹ́ máa ṣe interview púpọ̀ so bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀yin náà ẹ bọ́ sórí Facebook individual kò dìgbà tó bá rí blogger your page is your media platform so òótọ́ fún àwọn gọ́ọ̀mẹ̀ntì kan bá rí pé ó ti ń pọ̀ jù àwọn náà wà nǹkan dé fún yẹn òun ló sọ fún yẹn pé òun lọ sọ́yọ́ látó ń dọ̀yọ́ ìfọ́sí tó ń béèrè pé àwọn OPC wo ló wà mí báyìí gbogbo àti òun rí wọn àwọn náà protest àwọn ọjọ́ mẹ́ta táwọn fi kú mẹ́ mélòó la fẹ́ sọ World Congress OPU tá a ṣe fún almost 6 days ọlọ́pàá mélòó ló join wa fún protection gbogbo àwọn tó wá láti diaspora àwọn tó wá láti diaspora tó dàbí pé almost 200 people area commander fẹ̀ yẹn kàn náà ìdí ẹ̀ ló kàn fún àwọn ọlọ́pàá mẹ́wàá ẹbí kan ò rí wọn ó ti tójọ́ kẹta kí ìgbé tó sọ fún mi pé àwọn ọlọ́pàá mẹ́ta wà mí báyìí OPC ló ń sì kí àwọn èèyàn wọn wọ́n gbogbo ẹ̀ wọ́n fẹ́ máa fọwọ́ bò mọ́lẹ̀ ìyá adé ǹjẹ wọn ó dẹ̀ máa fọwọ́ bò nǹkan yẹn mọ́lẹ̀ wọ́n máa bò mọ́lẹ̀ àdéhùn wọn rán ẹnu ẹ̀ lájọ wà yìí. ìgbàgbọ́dọ̀ wà yìí.